ṣẹ̀ṣẹ̀ ń bẹ lọ́n pé Ọlọ́run ṣàánú mi jẹ́ ń lọ rí kọ́ ìyá mi wà ń bẹ̀ mi tí ì rí kọ́ ọkọ̀ òun ní tòdì sí o tí mo fi bẹ̀rẹ̀ nu gbó mi lè ka bíúdì tó wà nu gbó yìí. àwọn àgbà bọ̀ wọ́n ní tí ìgbà bá ń gbani ẹ jẹ́ ká máa rọ́jú ìgbà ń bọ̀ tí ó padà gbani. Ìgbà ti padà gba Ibrahim Chatta gẹ́gẹ́ bó ṣe fúnra rẹ̀ sọ nínú fọ́nrán eléyìí tẹ́ ẹ wò ṣáájú yẹn, léyìí tó túmọ̀ sí wípé lábẹ́ bó ti wù kó rí ohunkóhun tí ẹ̀dá ńlá kọjá ẹ jẹ́ ká ṣe sùúrù sí i, ó wá ni yóò lọ nígbà tó bá yá. Mo bẹ̀ Ọlọ́run nínú àánú ẹ̀ gbogbo ojú tí yóò láǹfààní láti wo fọ́nrán yìí tó wà nínú ìpèníjà kan àbí míì kọ́lọ́run fún wọn ní ọkàn láti lè rí kókó dìmú nínú ẹ̀ torí wípé ìgbà eléyìí tí wọ́n ń là kọjá eléyìí tó ń gbá wọn lọ́wọ́lọ́wọ́ yìí yóò padà wá gbà wọ́n. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin darapọ̀ wọn ní ìkànnì Ajáramálífà TV, ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kalẹ̀ láǹfààní àti gbádùn ara wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. ẹ wo àwọn èèyàn ọkọ̀ ní pè yín mọ́ wọ́n ní wait ẹ̀yin kọ́ lẹ̀ ń pè mí o Ọlọ́run ní ń pè mí o ó ṣe mímọ̀ ṣe Ọlọ́run ní ń pè mí ni èmi ti ṣọ́ yẹn ti pẹ́ Ọlọ́run wọ́n ní pé bó ilé tuntun ó tuntun Ọlọ́run pè mí mo máa ń lọ location mo wá ní mi fẹ́ lọ location mọ́ kó sú mi kí ni wàá máa jẹ lóòótọ́ èmi dẹ̀ ní mi ní certificate n bá sọ bẹ́ẹ̀ pé ok Ọlọ́run 1 month mo fẹ́ lọ bíṣẹ́ mi dẹ̀ níbi kankan tí mo fẹ́ lọ ọ̀dọ̀ rẹ náà ni mo wà so lẹ́yìn 1 month ẹ̀mí ní stop o màá tún ṣe another 1 month o láìláì lọ́wọ́ a bá lọ ṣiṣẹ́ dictator lọ́dọ̀ tó ṣótáyọ̀ ẹgbẹ́ àtàwọn lẹ́tíf àfà Ọlọ́run kan ti gbogbo àwọn lè gbogbo ilé ayé lọ́lọ́run ti wọlé covid kan ṣẹlẹ̀ ni mo kàn rí pé ní covid mo dẹ̀ ra equipment 96 million mo dẹ̀ ń ṣe palliatives nígbà táwa ṣe tán tí covid wa kásẹ̀lẹ̀ eré kan wà tí mo ti ṣe reading ẹ̀mí àtàǹbọ̀dá ẹ̀míṣọ́ládé ọ̀nkù délé ọ̀nkù jídé ṣáfì bẹ̀lú àpò àṣẹ ní Ìbàdàn bá ní òkè kí wọ́n á lọ múra àti ṣeré ẹ̀ nígbà tí covid ti tán mo ti already ní equipment tèmi gbà ẹ̀ wípé káwá ṣe yẹn gbogbo àti mo sọ fún mi tí ní 5 million rí báyìí cash nínú covid yẹn mọ́ àrà ní ìmọ̀ bọ́lọ̀ ṣiṣẹ́ dàrú mo kàn rántí pé àwọn kan tí mi kì í ṣe tẹ́lẹ̀ bíi pé kí n máa ṣe Chatta tí bá ṣe Chatta tí bá kíyàn sórí Instagram máa ń gba 300,000 bọ̀ mi kì í ṣe so mo á rí i pé mo á lọ ń wo yẹ pé gbogbo àwọn ní Chatta wa do ká máa mú fóònù wa dá nígbà covid nígbà tá a rí i lọ àwọn colleagues mi gan ti ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ mo á rí i pé ojoojúmọ́ làwọn èèyàn fẹ́ kí n bá wọn kíyàn bọ̀ bóòlù kíkì ṣe wá di ẹ̀yẹ gan kò tí ì yé mi di sí bó kọ̀ mọ̀ pé tí ma fẹ́ ra nǹkan tó bá dá $10,000 ilé tí bá ti tún ọjọ́ dé 1,000 mo ti bẹ̀rẹ̀ sí ránù ní tèmi máa wá ṣe ẹ̀rà ẹ̀ tán àwọn covid wa tán a bá bẹ̀rẹ̀ kíní padà mo lọ sí gym sójà ní mi ní story yẹn mo lọ ṣe mo dárùn mi sí àṣẹ abáni táìtù yẹn pọ́n ti lò ó táìtù tèmi ti polówó tí mo ṣe fún mi kọ́ni jẹ́ lọ ṣeré kan tí gbogbo wọn yẹn sábà ṣe eré òní gbogbo yẹn sábà ṣe eré traditional ti gbogbo wa kó sí sí a máa ń ṣe bọ̀tà kì í sábà karabọ ni mo fi wá bẹ̀rẹ̀ n tẹ́mi bẹ̀rẹ̀ lọ́dọ̀ náà kò ń ṣe èmi ti tọrọ ní Mọ́kà mo ti tọrọ nígbà tí wọn kékeré pé mo fẹ́ ní ibi tí èèyàn ti máa ya fíìmù bọ̀ ìgbà tọ́lọ̀ ń ṣe sí ní nígbà tó ò lówó báwo mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ a kò bẹ̀rẹ̀ pẹ̀lú pé jẹ́ ìra bí ká máa sùn síbẹ̀ kí n kọ́ inú ìlú tí mo kọ́ wó mo á nípa ibi tí mo rà jẹ́ kúkú kọ́ kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa mo á kọ́ mo á ní bọ́ ni màá sùn díẹ̀ láti 2 acres lákọ́kọ́ àti wà ní 7.74 point something acres ká tó dúró àti wà ń ra àmọ́ báyìí. mo fẹ́ sọ ilé for the record kò ń ṣe pé tó fi ń yinra mi pé ẹ wá ṣe nǹkankan ní ìlò rẹ̀ ń pamọ́ ẹnìkan kò fún mi lówó ẹ̀ no grant no loan no partnership ni ṣùgbọ́n nǹkan tí mo wá ń sọ̀rọ̀ gan òun ni pé Ọlọ́run nìkan lọ́lọ́run àwọn fans wa torí wọ́n like wọ́n sọ pé Chatta àwọn wà mí underrated o mi deserve tọ́lọ́run fún mi wallahi alazim ta lè mi kí ni mi ò deserve o kò dẹ́ ṣe pé bóyá bí ní owó kan wá pọ̀ tá a rí rí o but nítorí pé nǹkan tí iṣẹ́ mi nídìí gangan ni ẹ̀wọ̀n kan tó fọ́ ni mo kọ́lé dé lintel mo nílẹ̀ lẹ́lẹ́bú ilẹ̀ méjì mo nílẹ̀ nkásùn ilẹ̀ 3 mo nílẹ̀ nìbàdàn tó pọ̀ gan mo á sin ìyá mi sí kan mo á kọ́lé dé lintel nílé ẹ̀wọ̀ àti mo fi wá bẹ̀rẹ̀ sí kọ́ gbòòrò bó wá ṣẹ̀ṣẹ̀ ń bẹ lọ́n pé Ọlọ́run ṣàánú mi jẹ́ ń lọ rí kọ́ ìyá mi wà ń bẹ̀ mi tí ì rí kọ́ ọkọ̀ òun lintel dì sí o tí mo fi bẹ̀rẹ̀ nu gbó mi lè ka building tó wà nu gbó yìí mi ì mọ iye òǹkà building tí mo ti kọ́ sínú gbó àfọlọ́run nìkan ló lè ṣe bẹ́ẹ̀ o gbogbo nǹkan tó wá ń sọ yìí éèjì tọ́lọ́ ń ṣe sí ó tún bà mí lẹ́rù táìmù tó máa ń gbàgbé lérè ni mo sọ pé mi ì ṣeré mọ́ ẹ̀ naturally
tó máa sọ pé lágbájá ń kọ Ibrahim kọ àrímọ̀ Ibrahim kọ ti sick Ibrahim kọ dáwọ́ ọlọ́mọ ayẹ̀kọ́ ṣẹlẹ̀ sẹ́nu kọ̀ọ̀kan yín o mo á sọ fún wọn pé àwọn ìṣẹ̀mú ní pé iṣẹ́ mọ̀ pé inú gbogbo oore ní o wípé kọ́ máa pè ọ́ kọ́ tún máa ṣakọ pé òṣè kọ́ wọn tún wá bẹ̀ ọ́ oore ní o kò ń ṣe mímọ̀ mo fẹ́ ká everybody mọ̀ pé kò ń ṣe pé mo rí pé mo ríra mi wàláhì alazim àwọn yẹn máa ń sọ lójú ní pé Ibrahim Chatta máa àtì mi tí mo àtì lójú ara mi náà sí mo fi ọba tó ní ẹ̀mí mi ìsọ lórí ahọ́n o mo fi ọba tó ní ẹ̀mí mi búra ọ̀pọ̀lọpọ̀ gbà mí mú nǹkan tó máa ń ṣe tó bá kámẹ́rà ọkọ̀sẹ̀ lẹ́mí ṣẹlẹ̀ àgàlàkà sílẹ̀ka ọ̀dà ànáǹkà wọ́sàkà dẹ̀jẹ̀ àǹkà ọ̀lọ́zàràkà wọ́n àfáà náà lọ́kà dìkà máa ṣe mẹ́sàn-án máa parí ẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ wá wọ kámẹ́rà kò sí nǹkan tí mo mọ̀ ṣe láyé kò sí nǹkan tí mo fi dájú kọ lígì mi lọ mi ò bílí pé mo mèrè ṣe akẹgbẹ́ mi kankan lọ mo fi ọba tí ó dájọ́ mi ní òòó mo forúkọ ẹ̀ búra Ọlọ́run ṣe mí lórí o ó lè kéré ẹ mọ̀ pé gbogbo mi tó bá àlàyé àárín ló wà àwọn kan wà tẹ́ pé owó tí wọ́n bùn girlfriend ní gbogbo owó tí mo ná síbí nínú ẹ̀dẹ́ èèyàn ni ṣùgbọ́n wọ́n ní ká mọ̀ wọ àwọn tó wà wájú wa gbogbo ká mọ̀ wọ àwọn tó wà lẹ́yìn tiwa náà torí gbogbo bí ta bá tò sí àárín náà la wà ńbẹ̀. but ọdún mẹ́jọ mo fi ṣe kọ̀ńdọ́tọ̀ lẹ́kọ̀ọ́ báà mi máa ń ta cement báà mi ní ilé epo mo ti sọnù kó lé láti 17-19 mo ti kúrò ní wọ́n ti ń fi nǹkan ránṣẹ́ sí ìyá mi lẹ́gbà tí máa fi pé 21-22 kọ̀ńdọ́tọ̀ dẹ̀ ni máa ń ṣe báwo ti yá ní wàá school bí máa ń ṣe kọ̀ńdọ́tọ̀ máa lọ ra jíìsì ra nǹkan kan wá fún mo like responsibility ó máa jẹ́ kéèyàn sáré tipẹ́tipẹ́ mo ti máa ń lérò bí 42 people ló ń gba staff ní staff wa tó ń gba salary 120,000 wà lọ àfàbí mo ṣe ń san kò yé mi ẹnì kọ́kọ́ sáàgùn kọ́kọ́ fún mi bí kọ́kọ́ o wọ́n á rí i pé tí wọ́n bá dára lọ fáwọn aṣọ. kẹjọ mi máa dà yín lágara láàrin èmi àtọba tó ní ẹ̀mí mi mo forúkọ ẹ̀ búra wípé Ọlọ́run ṣe fún mi ju tí mo dùn sáà lọ. Allah alhamdulillah. Wallahi alazim. Alhamdulillah. èmi mọ ibi tọ́lọ́run ti mú mi bọ̀ mo máa ń ṣe 36 hours láì jẹ nǹkan kan mo máa ń tọwọ́ bàkú báyìí atẹ́gùn fẹ́ gbé mi mo máa ń nírun tó pọ̀ irun mi nílò gé á máa kú dànù ọ̀rẹ́ wa kan sọ pé mo ti ní HIV ebi dẹ̀ ló ń pa mí. Alhamdulillah. lẹ́kọ̀ọ́ ẹ̀ mo mẹ́kọ́ bí ọwọ́ mi báyìí ni o most of the time kí n lọ sùn tàbí kan àbí kí n lọ ṣe conductor mi kan bẹ́ẹ̀ mo ṣe lo ayé mi o àwọn òbí mi ò ṣe aláìríjẹrí mu o mo fi lélẹ̀ gbogbo àwọn colleagues mi ni wọ́n dá lójú mi jù wọ́n máa ń dá jù mí lọ lójú mi. Alhamdulillah. Wallahi alazim gbogbo èèyàn tó bá ti wà lẹ́gbẹ̀ẹ́ máa ń pé eléyìí dáa jù mí lọ. Alhamdulillah. bóyá nítorí pé mò ń bẹ lọ́wọ́ Ọlọ́run ayé kọ́kọ́ mi ga o Alhamdulillah. tọ́lọ́tọ̀ Ọlọ́run lọ́kàn rẹ̀ máa ga ìgbà mi ti máa pariwo mo pariwo bó ṣe ṣe mí ni o kò ṣe nítorí pé mo rò pé mo jámọ́ nothing o torí Wallahi alazim mi jámọ́ nothing nísìnyí máa ń rò pé gbogbo eléyìí tara ń ṣe inú o lè drop láàárọ̀ làbáyé Allah. èèyàn lè drop kó tọ̀dọ̀ àǹtà àdèjọ ṣe wá sí lọ́sàn-án Ọlọ́run ní ṣe. kí ló kan lọ àmì torí Ọlọ́run dákun ọmọ ṣe bẹ́ẹ̀ mi náà fẹ́ jẹ́ ń bẹ́ẹ̀ o Allah. ojoojúmọ́ mo fi ń náwó tó wá fún mi lówó acting màá náà sí owó acting máa ń gbowó acting tó pọ̀ tipẹ́tipẹ́